gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday January 10 ọdún 2020 tá wà nínú yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ bá ń pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ó ṣeéṣe kí pressure fẹ́ pọ̀ púpọ̀ láàyè iṣẹ́ o. Ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ kíyè sára dáadáa, ó ṣeéṣe kẹ́ fẹ́ ná expenses díẹ̀, ó ṣeéṣe kí irinṣẹ́ tẹ́ ń lò kó fẹ́ ṣe ìjàmbá díẹ̀, kẹ́ kíyè sára pẹ̀lú gbogbo irinṣẹ́ tẹ́ bá ń lò. Pàápàá ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọ mọ́ bí ìgbà pé ẹ̀ ń lo irinṣẹ́ irin bí awakọ̀ àbí bí ẹnjìníà, ẹ kíyè sára pẹ̀lú gbogbo túùsì tẹ́ ń lò pátápátá kí túùsì kankan má bàa ṣe yín léṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ jìnnà sí ìbínú láàyè iṣẹ́ tó ṣeéṣe kẹ́ rí nǹkan ìbínú lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ gbé ìgbésẹ̀ kankan èyí tó jọ mọ́ ti iṣẹ́ tuntun rárá lọ́jọ́ tòní o. Tó bá ṣe é ṣe fún yín lọ́jọ́ tòní, ẹ lè fi plan iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe lẹ̀ kí wá kú sọ gbogbo ìyókù di ọjọ́ mìíràn. Stress lè pọ̀ lénìí, pressure lè pọ̀ púpọ̀ lénìí, tension sì lè wáyé púpọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ kí ẹ sì ṣe prayer. Bẹ́ẹ̀ sì ni ẹ má wulẹ̀ nípa ẹ fẹ́ ṣe iṣẹ́ tó ṣe kókó púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú láti restrict gbogbo nǹkan tó ń jọmọ́ ìbínú pátápátá, kẹ́sì gbìyànjú láti ṣàwọn nǹkan tó ṣe é pé á mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ jìnnà sí ìjà pátápátá lọ́jọ́ tòní, kẹ́sì fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní kẹ́ má bàa pàdánù owó. Tó bá gba kẹ́ wà nílé lọ́jọ́ tòní kẹ́ wà nílé. Tó bá ti ṣe kókó fún yín láti lọ ibiṣẹ́ lè ní ẹ rí dájú pé ẹ pray dáadáa. Ó wá ṣeéṣe káwọn bùkátà kan tẹ́ rò tẹ́lẹ̀ kó wáyé fún yín lọ́jọ́ tòní ó tó mọ́ bùkátà ilé. Ẹ má wà pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable. Ẹ má jẹ́ ẹ má fa fanfà pẹ̀lẹ́ ẹnikẹ́ni. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè títí ìrọ̀lẹ́ ara yín máa tún yá gẹ́gẹ́ padà tí inú yín sì máa dùn tọ́kàn máa balẹ̀. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lẹ́ni ẹ máa róore gbámú, ṣùgbọ́n tẹ́ bá stress ara yín ju bó ṣe yẹ lọ ó ṣeéṣe kó fẹ́ hàn nínú ìlera ara yín, kẹ́ kíyè sára. Ọjọ́ tòní ẹ máa bísí púpọ̀ bóyá látàrí ṣíṣe ènìyàn kan tàbí látàrí àdúró tí tẹ́ fẹ́ ṣe fún èèyàn kan. Ọjọ́ tòní ní láti rí dájú pé ẹ tàṣejù ohunkóhun, ẹ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ fètò sí gbogbo nǹkan yín, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun léde pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín. Lọ́kàn yín máa balẹ̀ pẹ̀lú bí gbogbo kan ṣe ń lọ́nù gbèsè ayé yín lásìkò yìí. Gbogbo nǹkan tí ẹ bá ń ṣe pátápátá láwọn èèyàn máa gba tiẹ̀ púpọ̀ tó sì jẹ́ pé creativity yín á jẹ́ tó ṣe é pé ó máa lékè ńkà lẹ́ni tá sì ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ tó ṣe é pé iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ sì máa róore gbẹ́mú láàyè iṣẹ́ pẹ̀lú. Ẹ mọ́kàn balẹ̀ lẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 òkè ìṣòro yín lọ́jọ́ tòní lè jẹ́ owó lè jẹ́ ìṣòro tó lágbára púpọ̀ jù fún yín lọ́jọ́ tòní. Tówó sì lè fẹ́ fa iṣu gan ní àyíká ilé yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n kíyè sára èní lè rí bákan, ṣùgbọ́n ní láti fẹ̀lẹ̀ ṣe kẹ́ fọgbọ́n ṣe kẹ́ jìnnà sí iṣu láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín ní gbogbo ọ̀nà. Iṣu lè fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní tó sì lè lágbára díẹ̀ bóyá látara àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ ọjọ́ sẹ́yìn tó ṣe é pé ó tún wá ń lékè kà sí lọ́jọ́ tòní tàbí tó tún wá jẹyọ sí lẹ́ni kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ dáadáa. Pàápàá tẹ́ bá nọ́tìsì pé múdù olólùfẹ́ yín ò fi bẹ́ẹ̀ dára tàbí tí iṣu kan bá dédé jẹyọ lójijì, ọjọ́ tòní ní láti calm down dáadáa. Ẹ má wulẹ̀ gbé ìgbésẹ̀ láì jẹ́ pé ẹ verify iṣu náà dáadáa lọ́jọ́ tòní. Ẹ sì ní láti rí dájú pé ẹ sa gbogbo ipá àtakitiyan yín láti preserve relationship yín kó má bàa sí pé bóyá ohun tó bá ṣẹlẹ̀ lẹ́ni lè fẹ́ bí break up. Kẹ́kẹ́ sára gbogbo nǹkan tó bá jọ mọ́ àǹdáṣepọ̀ pẹ̀lú èèyàn pátá ẹ jìnnà sí. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ bá yàn làjà níbikíbi lọ́jọ́ tòní. Ẹ má dà síjà, ẹ má láìjà lọ́jọ́ tòní o. Ó dára kẹ́ lọ sí ibiṣẹ́ lẹ́ni, ẹ sì distract ara yín pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kí inú yín dùn bí kẹ́ máa gbórin tàbí kẹ́ máa ṣàwọn nǹkan mìíràn. Ẹ tẹpá mọ́ṣẹ́ lẹ́ni, ẹ gbà láfíà láàyè kí ẹ sì mọ́kàn balẹ̀ títí ìrọ̀lẹ́ gbogbo iṣu èyíkéyìí pátápátá ó ṣeéṣe kó níyanjú o. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, àwọn ọ̀rọ̀ sísọ yín ó máa wà very powerful lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ má sọ̀rọ̀ òdì àbí ṣẹ́ ìpè fún èèyàn lọ́jọ́ tòní. Ẹ pray kẹ́ sì rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ rí dájú pé ẹ lo ọ̀rọ̀ yín lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́, látàrí pé ọ̀rọ̀ sísọ lénìí ó lè ràn yín lọ́wọ́ dáadáa púpọ̀ lọ́jọ́ tòní o. Ẹ lè express feelings yín fún olólùfẹ́ yín kan lénìí, bẹ́ẹ̀ sì lẹ lè share idea yín ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú á ràn yín lọ́wọ́. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn, ẹ fètò sí nǹkan yín kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ sì lè rí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni rárá. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́. Ó ṣeéṣe kẹ́ máa náwó lórí àwọn kankan lọ́jọ́ tòní, ṣùgbọ́n kò sí nǹkan tẹ́lẹ̀ máa náwó lé lórí. Àsìkò yìí kò dára rárá láti fi bẹ̀rẹ̀ business tuntun àbí láti fi kówó lóhun tuntun lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní kẹ́ rí dájú pé gbájúmọ́ṣẹ́ ló dára kí ẹ lè rere gbámú, látàrí pé eré wọlé fún yín látara àwọn kankan tẹ́ ti kówó lé lórí láti jọ́ ìsẹ́yìn. Ọjọ́ tòní kẹ́ rí dájú pé ẹ fi gbogbo plan tẹ́ ní lórí ọ̀rọ̀ owó kẹ́ fi pamọ́ pátápátá, kẹ́ pamọ́ láṣìírí. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí tí ń Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní máa wà stressful púpọ̀ gan o. Ó ṣeé ṣe kẹ́ experience àwọn pressure kan láti lu mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Issue sì lè wáyé láàrin èèyàn àti mọ̀lẹ́bí kan lọ́jọ́ tòní ní láti jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ ìjà pátápátá láàrin mọ̀lẹ́bí. Kẹ́ jìnnà sí pátápátá, kẹ́ rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi handle issue èyíkéyìí lọ́jọ́ tòní. Ẹ wá kí sọ̀rọ̀ tẹ́ bá ṣiṣẹ́ kó má ṣe pé bóyá ẹ máa ṣe mistake kan tó máa lágbára èyí tá fẹ́ bí kí ẹ tún náwó, kẹ́ tún ná extra money lórí nǹkan náà, tàbí kẹ́ tún lọ náwó tó ṣe pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ má tàṣe jù bóhunkóhun o. Ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé ṣe lórí okòhun. Ẹ wà calculative dáadáa tí ẹ bá ń ṣiṣẹ́, ẹ wà positive. Ẹ má ṣe ní pé bóyá wá sùn yín àbò rẹ̀ yín rárá. Títí ìrọ̀lẹ́ ẹ máa padà ní enough time láti sinmi, láti relax, látàrí pé gbogbo nǹkan tó bá dàbí iṣu ọjọ́ tòní ó ṣeéṣe tó ti kásẹ̀ ńlẹ̀ títí ìrọ̀lẹ́. Aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, spirituality yín máa lágbára lọ́jọ́ tòní. Ẹ máa ní ìmísí púpọ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣe prayer tàbí kẹ́lù. Ẹ tún lè ṣe gbogbo nǹkan tó jọmọ́ spiritual work pátápátá tó lè ràn gbèsè ayé yín lọ́wọ́. Ọjọ́ tòní dára láti ṣe personal consultation, kẹ́ ṣe ìwádìí nípa kí ló ń lọ́nù gbèsè ayé yín, kẹ́ sì wá solution tí gbogbo nǹkan tó dàbí spiritual problem tẹ́ ní pátá. Ẹ free mind yín, ẹ jìnnà sí gbogbo mood tí ó dára rárá. Ẹ mọ́kàn balẹ̀, ẹ wá àkókò láti ṣe prayer, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ẹ bá lo àkókò ògbà láyé káwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ajẹ́ tó ṣe kó máa dára púpọ̀. Ọjọ́ tòní dára púpọ̀ láti free ara yín, kẹ́ bá wọn ọ̀rẹ́ ṣe, kẹ́ bá wọn olólùfẹ́ ṣe, pàápàá àwọn tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ríra. Ó ṣeéṣe kẹ́ tún pàdé ra lọ́jọ́ tòní. Ẹ bá wọn ṣe púpọ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀, tó sì jẹ́ pé ẹ máa rí support látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́. Ẹ wà positive lénìí. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí lọ lénìí, ṣùgbọ́n ẹ fi ìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn pátá dára. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, sùúrù lẹ nílò lọ́jọ́ tòní láti jẹ́ kọ́jọ́ tòní dára o. Ẹ ní láti mú sùúrù lò dáadáa, látàrí pọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ má fi bẹ́ẹ̀ wà comfortable, pàápàá láàyè iṣẹ́ lè stress yín díẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ fèsì àwọn ìṣòro kọ̀ọ̀kan níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ jìnnà sí pé à ń yáwó àbá à ń yáyàn lówó pátápátá o, kó má bàa bí regret rárá. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé control mood yín, ẹ free ara yín dáadáa, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ó ṣeé ṣe kí ìṣòwò kó fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín sì rí ó ṣeé ṣe kí ẹ náwó tẹ òro kan lórí olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ́lòmíì nínú yín ó ṣeé ṣe kí ẹ náwó lórí partnership day kan, nǹkan tẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn kan tó ṣe pé kò tí ì bí result tẹ́ ẹ̀ ń fẹ́, kó tún fẹ́ gba owó díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà láfíà láàyè, ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ. Títí ìrọ̀lẹ́ ọkàn àtúbalẹ̀ pẹ̀sẹ̀. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi wá ìmọ̀ tẹ́ tí ń wá láti ní látijọ́ mẹ́ta ẹ lè fọjọ́ tòní wá. Ó dára kẹ́ wá ìmọ̀ lọ́jọ́ tòní. Gbogbo ìmọ̀ tẹ́ bá wá lè ní ilé ràn ìgbésí ayé yín lọ́wọ́ pátápátá. Ó ṣeé ṣe kí ẹ wá tún gbọ́ òyìn ayọ̀ kan látọ̀nà jíjìn èyí tá mú kára yín yá gágá láti fún yín ní ìdùnnú àtayọ̀. Ọjọ́ tòní ọ̀pọ̀ yín tẹ́ ti travel látijọ́ mẹ́ta. Ó ṣeé ṣe kí ẹ rí àwọn ìdùnnú kan àtayọ̀ kan níbi tẹ́ lọ tó ṣe pé amúkíní dùn amúkórí yín wú. Ẹ sì lè ráwọn oore kan gbámú níbi tẹ́ lọ náà pẹ̀lú. Ẹni ìrẹ̀lẹ̀ lénìí ẹ wà ní ìdùnnú kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe yín pé ẹ máa experience ìdùnnú púpọ̀ ẹ máa rí ayọ̀ tó ṣe pọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ó jọjọ́ sàmì yípo padà ọ̀tun nínú ìgbésí ayé yín. Ọjọ́ tòní ẹ máa wà relief ó dàbí ìgbà pé àwọn kan tí ẹ dì sínú látijọ́ mẹ́ta ẹ ti ń free ẹ̀ díẹ̀díẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀ yín máa ní clarity èyí tó máa tún ràn yín lọ́wọ́ láti lè replan ìgbésí ayé yín láti lè ṣàtúnṣe fún ìgbésí ayé yín. Ó ṣeé ṣe kí ẹ wà òkọ́ṣe kan lára èèyàn tó súnmọ́ yín lọ́jọ́ tòní èyí tí máa ràn yín lọ́wọ́ púpọ̀. Ẹni ìrẹ̀lẹ̀ lénìí ẹ fètò sí nǹkan yín ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ lè fi plan fún àwọn nǹkan tó lè tún ràn ìgbésí ayé yín lọ́wọ́ fún ìdàgbàsókè. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.